Ẹ̀yin olólùfẹ́ Alhaji Òkìkí ọmọ Amusa Oreyomi Hamzat, aláṣẹ àtolùdarí Agidigbo radio station, ẹ bá mi kìlọ̀ f'Alhaji. Ẹ̀yin fans wọn, ẹ̀yin followers wọn, ẹ bá Alhaji sọ̀rọ̀. Kì í ṣe gbogbo ajá tó bá ń gbó la máa ń yà sí. Ẹni nìyẹn. Àgbà kàníròkú kànlẹ̀ tí tá ń pa ó di mélòó, ó di méjì. Téèyàn bá wá ń wẹ̀ léèwẹ̀, tọ́lọ́gbọ́n bá ń wẹ̀ léèwẹ̀, tí wèrè bá débẹ̀ tó bá kásọ rẹ̀, ọlọ́gbọ́n ò ní jáde ń hòhò kí wèrè ó má bàa di méjì, ó di mẹ́ta. Gbogbo ọ̀rọ̀ ló lésì, gbogbo ọ̀rọ̀ òmùgọ̀ ló lésì, àmọ́ kì í ṣe gbogbo ọ̀rọ̀ òmùgọ̀ lọ́lọ́gbọ́n gbọ́dọ̀ fèsì sí, ó di mẹ́rin. Ẹ jẹ́ dádúró bá wọn, ẹ jẹ́ á bẹ̀rẹ̀ láti bí. Ẹni sóríire, ẹni sóríire, ẹni sóríire, ní dábẹ́yìn àtẹ̀tẹ̀ ìgbìjà, abẹ́ ìyá wòlé ni, lórí ọmọ wa kéré nú ayé, àbúrò yìí dàrú ni, wọ́n ní wọ́n tẹ́ mi gbà lọ́wọ́ yìí mo fi jẹun, àwọn tí mo gbà lọ́wọ́ yìí mo fi jẹ èèyàn ni. Kí tó gbé kámẹ́rà sí ẹ̀yọ kan lójú, mo ti ràn yẹn 100 lọ, mo ti ràn wọn lọ́wọ́. What do you think you are doing? Báwo wà Nàìjíríà, mo wá mí kí ẹgbọ́n sọ fún mi wà Nàìjíríà ni. What do you think you are doing? Wọ́n á jọ jẹ́ èèyàn àbí mo jókòó àbí mo já afọ́fù gbé mu àbí mo chase class wá sórí social media. Mo jọ́ mo ti wà lórí ẹ̀ mo ti ṣe mo ti lẹ̀ wọ̀n. Ìgbìjà ibi nìkan ni mo bá lẹ̀ wọ̀n náà. Tẹ́bí nìkan ni mo bá lọ sórí sọ́dọ̀ àwọn DSS. Mo ti ṣe mo ti sá kúrò Nàìjíríà. Mo sá lọ Ghana, mo sá lọ Abidjan, mo sá káàkiri. I neglected my family. I could not reach my children. I could not reach my wife. The hell with you and your stupid and nonsense, senseless support. I don't think you get my attention now. You should know the person you are supporting. You should know the person. You should know the person you fan. You should know him inside out. What he can do and what he cannot do. If you listen to something, you should calm down and talk to the person. You should know there is something behind what this man says. If you truly know him and you know what he can do. You don't say, I went in Dimali. This is what I am known for. This is what I am made for. And it is what I am doing. I'm sort of competition. The damage of our own competition, Omo G and Y. About our own competition, Omo Sanani. Nonsense. Competition on what? Between who and who? Jealousy. Àwọn kan mọ̀ ẹ̀tọ́ ìlú èbó yẹn mọ̀ lágbára gan. Àwọn kan mọ̀ bẹ́ẹ̀bẹ̀ tí ọpọlọ orí wọn dàbí tí Wọlé Ṣóyínká. Very, very brilliant, very intelligent, very reasonable, very articulate. And we have some people there tí we did better. Tẹ́pẹ́ torí pé wọ́n kàn rí bísà ni. Àwọn wà lọ́dọ̀ àwọn wà l'Amẹ́ríkà, àwọn wà nìkan, wọ́n sọ̀rọ̀ bí ẹ̀hán náà. You think you can attack anybody anyhow? Ọlọ́run ló rán mi iṣẹ́. Nobody can bring me down. But kò lè sẹ́ni tó lè pa mí. When it is time, yóò pa mí fúnra rẹ̀ ni. Tó mọ tó rán mi fún. You hypocrite. Àwọn tí wọ́n mọ̀ kó bá nìyẹn. Àwọn tí wọ́n. What will keep me going? What exactly will keep me going? Wọ́n lè tó torí ẹni gẹ́kọ̀ọ́ ó lè torí ẹni kú. Ìjà àrí ìlú tá àti ìlọ láti lè ṣẹ́ yìí láti lọ rescue èèyàn. Sáàrí ìlú tá àti ìlọ. Bá lọ Èkìtì àwọn ọmọ alájẹ tí wọ́n fẹ́ tí wọ́n là ní délé. Gbogbo ẹlẹ́nu jẹ́ tiwọn àtowó àtòògùn. Ìwọ aláṣẹ ti kú tọdún dé. Ọmọ tí a ti kú lọ́dún dé kọ́ lọ́kọ́ ọmọ tó Ọlọ́kọ́ ọmọ tó tọ́jú kó sáré tí ó ti mọ̀ ní.
Ebola lọ. Okay, what will keep us going? Tàbá wò pé at long run náà òbò tá a bá ṣe náà nísìnyí. Ọ̀jọ̀gbọ́n Alhaji Oríyọmí Hamzat olóye ni wọ́n. Ayé dẹ̀ wò wọ́n bí gígí. Ayé wo àwòkọ́ṣe rere nínú ọ̀rọ̀ ẹnu wọn. Bẹ́ẹ̀ láyé wo àwòkọ́ṣe nínú ìhùwàsí wọn. Ṣùgbọ́n a kì í mọ̀ gún mọ̀ tẹ̀ kí yẹn ìwúrà ọmọ lẹ̀mọ́. Bẹ́ẹ̀ ni a kì í mọ èkúté sùn kétí rẹ̀ ọmọ jóná. Ṣùgbọ́n kò yẹ kó jẹ́ pé fọ́nrán òwú aláǹtakùn ni ó máa da àjànàkú láàmú. Alhaji, ẹ bá mi share fídíò yìí fún wọn. Ẹ̀yin tẹ́ bá wá jẹ́ followers Alhaji, ẹ pè Alhaji wọ́n náà wọ́n. Ntọ́lọ̀ ń fún wọn ó ju ọ̀rọ̀ tí wọ́n ń fetí sílẹ̀ gbọ́ lọ. Ṣé Alhaji ò mọ̀ tó mọ social media ni? I'm sure pé wọn ò mọ̀. Torí pé mo mọ̀ pé tó bá mọ̀, wọn ní máa response sí gbogbo nǹkan tọ́pọ̀lọpọ̀ ń sọ lórí social media. Àkọ́kọ́ nínú ayé, kò sẹ́dá Ọlọ́run kankan tó lè perfect nínú ìrìn àjò. Téèyàn bá tó wá perfect, ayé tó wá lè má perfect. Gbogbo ayé kọ́ ló máa perfect ẹ̀. Tẹ́ bá wá expect pé ẹ fẹ́ kẹsẹ̀ já, pé ẹ fẹ́ lọ́tà, ẹ fẹ́ kẹ́nìkan kan sọ̀rọ̀ àléébù kankan nínú ìrìn àjò tẹ́ bá ń rìn. Ibo lẹ fẹ́ fi tànà Muhammad sí sallallahu alaihi wasallam. Bó Ànábì ṣe perfect tó nú ayé, ṣé kò lọ́tà lónìí ni? Àwọn tí wọn gbọ́njú bá Ànábì gan, àríbi tí wọ́n ti ń dọ̀tí Ànábì nínú àwa tá a jọ wà láyé nìsín, tá a jọ sí ìgbà tá Ànábì ló gbà. Ànábì Ìsá Jésù Kristi pẹ̀lú gbogbo bó ṣe dáa tó, ṣé wọn máa yọ àléébù Jésù fún lónìí ni? Mùsùlùmí yọ ọ́ fún, ẹlẹ́sìn àbáláyé yọ ọ́ fún, àwọn tó jẹ́ Kristẹni gangan yọ ọ́ fún, including Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Talkless èmi àti yín. Kí l'Alhaji fẹ́ gbà ní ọ̀rọ̀ yìí? Gbogbo ọ̀rọ̀ ló lé sí, ṣùgbọ́n kì í ṣe gbogbo ọ̀rọ̀ lọ́lọ́gbọ́n máa ń fèsì sí. The more tẹ́ bá ṣe ń fèsì sí sà, ẹ jẹ́ kí n sọ àṣírí social media fún yín. The more tẹ́ bá ṣe ń fèsì sí, ilẹ̀ ṣe ń fún àwọn audience, àwọn social media family, ilẹ̀ ṣe ń fún wọn láǹfààní kán mọ̀ tara yín jẹun, kán mọ̀ tara yín ní followers, kán mọ̀ tara yín boost page wọn. Because àwọn ní iṣẹ́ méjì, ibi táwọn jókòó sí nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹni tó wọn upload sí Facebook page every day. Facebook wọn ti wà monetize, àwọn fi yín jẹun lọ ni. The more tẹ́ bá tẹ́ wá ṣe ń sọ̀rọ̀, ilẹ̀ ṣe máa gba ọ̀tá. Ẹ jẹ́ kí n fún yín ní example méjì kan. Example àkọ́kọ́ tí máa kọ́kọ́ fún yín ni pé ẹ jẹ́ kí n tara Àgbàlá Gabriel kí n tibẹ̀ fún yín ní example sir. I'm sorry to you pé mo correct yín, mi tó gbà yín nímọ̀ràn tàbí correct yín sir. Níjọ́ tí níjọ́ tí Pastor Àgbàlá Gabriel tó ti wá tẹ́ ti jọ sọ̀rọ̀ papọ̀, tí wọ́n ti jọ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Mr. Muyideen, ẹ tọ́ka síbì kan tẹ́tìrí tí Àgbàlá Gabriel ti tó ṣe débi yóò ṣe mú gbogbo bí wọ́n ṣe drag ẹ̀ tó pé kò yẹ kó ná ọmọ 45 ọmọ 35 tí ń ná ọmọ 45 ọmọ kìíní kan ó kọ́lé sórí ilẹ̀ rẹ̀ ó kó tútù rẹ̀ sí lọ́rùn, ẹ̀rí kó dáhùn. Nígbà tí ó dáhùn, sẹ́ẹ̀rí kẹ́nìkan kan sọ̀rọ̀ lórí rẹ̀ mọ́. Ẹni tí bá ń fèsì sí gbogbo ọ̀rọ̀ lórí social media, ó ní ó fẹ́ kọ́rọ̀ ó tán. Then mo sọ kinní kan sórí page mi nígbà kan, ẹni tí ò tó ọ tó bá ń bú ẹ lórí social media, tó bá ń dá lóhùn, ò níṣẹ́ ni, torí pé ó fẹ́ fi ẹ wá followers ni. Ẹ mọ̀ pé ẹni tó bá ti ga ni wọ́n máa fi ṣe àtẹ̀gùn àti lókè. Ìṣùgbọ́n tó bá fẹ́ ṣe ìwọ sá jẹpa fún, máa wo èmi Ọláyíwọlá Mọ̀rúfú Abíọ́lá Òjó Àjàbàdàn, mo lè wo yàn láti 100% táyìrì ó fi jákutu bá kí n tèmi. Ilé jẹ́yàn kan kó disturb mi bí rere tí mò ń lọ. Ibi mi àtọ́lọ́ lẹ́lẹ́jọ́. Alhaji tó bá ti dá yín lójú pé
dáadáa tọ́lọ́hun fẹ́ ilẹ̀ ṣe lórí ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel. Ẹ fọ́ lẹ́rìn ẹ̀ máa wò yàn. Ẹ wá ń bọ̀ ta tẹ́nìkan bá ti sọ̀rọ̀ ẹ wá jáde ẹ fún lésì ẹ dá lóhùn ẹ wá ń ṣépè ẹ wá Aláàjì ẹ pọ̀ jù bá lọ́nu ayé sẹ́yìn ọmọ ìyá ara yín ni. Ok, ẹ ń wo báwọn yẹn ṣe máa ń praise yín tẹ́ máa ń ṣe program pé pẹ̀lú báwọn yẹn ṣe máa ń praise mi yìí o wọ́n sá nígbàgbọ́ ìgbàgbọ́ kan náà nínú mi torí mo ti rí bí kan tẹ́ ti sọ wípé níjọ́ tẹ́ jáde ní Agodi àbí nǹkan pé bẹ́ẹ̀ sì jáde ní Agodi báyìí ẹ wá ra àwọn èèyàn tó wá pọ̀ lọ tí wọ́n sá dùn fún yín ẹ wá sọ pé pé sọ́jà sì gbé màdúró báyìí wọ́n tún mú ajá lọ́wọ́ àwọn èèyàn torí ẹ̀ lọ pé wọ́n wá dúró wọn bẹ̀rù ajá ẹ̀ pé ẹ wá ti pinnu láti jọ́nà àwọn èèyàn tí wọ́n dúró fún mi báyìí kí ni wọ́n rí lára mi tí wọ́n fi dúró dẹ́mílì ẹni tó bá ń rí yín láláì dá lénìí ní táwọn yẹn rí lára yín òun gangan ò rí lára yín nù ẹ lè wín ní gbogbo ayé sà ẹ kọ́kọ́ lọ mú ìyẹn dání ẹ lè wín ní háàtì gbogbo èèyàn mo bẹ̀yìn that's why mo ṣe ráwọn followers yín sí yín ní social media ok ẹ jẹ́ sáré lè kàn sí yín tí ó jìnnà nígbà tí kéèsì àjàkájù ṣẹlẹ̀ Tẹniọlá Àjàó ẹ wò bí ẹ ṣe drag Fẹ́mi Adébáyọ̀ tó tọ́nà rí bí ọba sọ̀rọ̀ lọ́la lóko ṣe gbọ́n nǹkan kan mọ́ social media ẹ gbọ́dọ̀ mọ measurement ẹ̀ sà ìmọ̀ ọ̀bẹ bá ṣe sọ gbólóhùn kan báyìí wọ́n á máa bá yín yà sọ́nà 300 torí pé sọ̀rọ̀sọ̀rọ̀ wà gbọ́rọ̀gbọ́rọ̀ wà sọ ọ̀rọ̀ ó wà àṣìṣe spẹ́lì ẹyọ kan ni wọ́n á mú bí mo ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi nìsín ẹ bá mi kìlọ̀ fún Aláàjì Oríyọmí Hamzat tí a bá ṣe tán nísìnyí gbogbo tí mò ń sọ síwájú ẹ̀ yìí wọ́n á ní sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ wọ́n á kàn ra gé ẹ bá mi kìlọ̀ fún Oríyọmí Hamzat àwọn wà ní wọn máa lọ bá mi jọ ìyókù mọ́ nígbà tẹ́yìn ọmọ wọn ni àwa mọ̀ wọn torí family house àwọn kan níbẹ̀ orí social media family house àwọn kan ní ibẹ̀ náà ń gbé ibẹ̀ náà gbalé sí ibẹ̀ níbi iṣẹ́ wọn ibẹ̀ lọ́fíìsì wọn ẹ ti jíṣẹ́ tọ́lọ́run rán yín lórí àwọn méjèèjì ok nígbà tẹ́ fẹ́ máa hold ọ̀rọ̀ nísìn ẹnu pé mẹ́ta ń bẹ èwo lẹ fẹ́ defend àwọn kan ní tú ọ̀rọ̀ bó ṣe kẹ́ ẹ tú pé torí pé ó ti jẹ́ pé ẹni tó ga ni Àgbàlá Gabriel pé wá sọ pé ẹni tó bá ti ga ẹmọ iye gíga kìíní kan ṣé dialogue yẹn tó tọ́ ẹ̀ wọ́n drag yín lé lórí ṣùgbọ́n báwo làwọn ṣe fẹ́ rọ́nà jà tí wọ́n fi déwájú tí wọ́n ń lọ ẹ má yẹ kàn fi ṣe step up àìsí fàyè lẹ̀ ọba orin ikú ò ní pọ̀ láéláé Alhaji Saheed Òṣùpá olórin tí ọba ti fẹ́ kó dókè kò ní dá lóhùn tí bá ń bù mo study ẹ̀ níbẹ̀ mo fọkọ̀ bo Sáfẹ́jọ́ láṣìírí mo sì bú Saheed tó ẹ lọ mú láìfù wá tí Saheed ti dá ló ẹ lè gbọ́ bí tó bá ti dá ló bọ́tẹ́ tó bá fẹ́ kó ga tó bá ipẹ́ nìyẹn ò rí fín tọ́kàn mọ̀ pé ẹnìkan ń wá gíga ni tí bá ti dìmọ́ tí bá ti ń dá ló léegun ẹnìyẹn ó sì máa le sí ẹni ó sì máa le so ẹni tí bá ń bọ̀ ó máa ń fẹ́ ni tó ti ga ó máa ń fi ṣe àtẹ̀gùn ni Aláàjì ibi tẹ́ ẹ lọ jìnnà ibi tẹ́ ẹ ti dé jìnnà ibi tẹ́ ẹ ti bọ̀ lọ fà ẹ má response sí ọ̀rọ̀ audience mọ́ pé bóyá ẹnìkan sọ pé kinní àwọn kan wá sọ pé kinní ẹ sọ yẹ kí n ṣe kinní ẹrẹ ní tó bá ti ga tí bá ń jà ó ti mọ́ lọ lómú gan ń sọ fọ́lọ́run mọ́ tó nù Ọlọ́run ló dá yín bó ṣe dá yín Ọlọ́run ló tò yín bó ṣe tò yín ọ̀rọ̀ fẹ́ ẹnu kọ́ lèmi ń sọ mi ìdẹ̀ lè torí pé mo fẹ́ràn yín pé jẹ́ bí ẹ̀gbọ́n fún mi kí wọ́n á má lè sọ tó bá yẹ kí n sọ fún yín Ọlọ́run ò ní já yín bọ́ láíláí ẹ̀ ní ṣubú why not kódà tó bá ṣe pé inú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ astaghfirullah kò sáṣìṣe bẹ́ẹ̀ káwá ní pé ẹ ṣàṣìṣe kí ló dé tí wọn ò wo dáadáa tẹ́ ti ń ṣe é bọ̀ lórí kọ́kọ́rọ́ alátẹ kí ló dé tí wọn ò wo dáadáa tẹ́ ti ń ṣe é bọ̀ lórí alábàárò mi kí wọ́n wá pádọ̀ yín kí wọ́n wá mọ̀ praise yín pé tó wáyé Aláàjì ọ̀sọ̀ yìí dá mistake ni kí ló dé tí wọn ò ṣe wọn à ní ṣe é torí ayé náà fẹ́ gbọ́n tó dùn bẹ́ẹ̀ ṣe ń ṣe dáadáa tó nínú ayé ẹ lọ gbogbo àwọn tó ń ṣe dáadáa ẹ lọ wo followers wọn lórí page àwọn tó ń sọ̀rọ̀ gidi àwọn tó ń sọ̀rọ̀ ọlọ́pọlọ tó ń sọ̀rọ̀ làákàì ẹ lọ wo followers wọn lórí page
ẹ lọ wò ní TikTok, ẹ lọ wò ní Facebook, ẹ lọ wò ní Instagram. Àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ránù, ọ̀rọ̀ rádaràda tí wọ́n ń pera wọn ní influencer, ẹ lọ wo page wọn, ẹ lọ wo followers wọn. Ibi tẹ́ ti mọ̀ pé èèyàn rádaràda ọ̀pọ̀ jẹ́ èèyàn gidi lọ. Torí tó bá ń sọ̀rọ̀ gidi, èèyàn gidi ló máa listen sí ẹ. Tó bá ń sọ̀rọ̀ làákàyè, onílàákàyè ló máa gbọ́ ẹ yé. Ẹ máa sọ̀rọ̀ mí délẹ̀ báyìí gan, ẹ kàn lọ rí comment bí ọ̀gbẹ́ni kí ni kókó wórówóró tó ń sọ. Ṣùgbọ́n àwọn onílàákàyè wọ́n á praise ẹ. So nínú ayé ẹ̀kọ́ a máa kọ́ sí ojoojúmọ́ ni. So social media ẹ lọ dá bẹ́ẹ̀ mọ̀ sá, Alhaji Oríyọmí, ẹ lọ dá social media mọ̀. Social media yìí ṣe ibi tí wọ́n ti máa ń ṣe jù sí ẹ, ó di ẹ̀yìn ni. Ó di ẹ̀yìn ni, opportunity ni. Ó kẹ́ ẹ tó jẹ́ kí n lé kejì sí yín sá. Nígbà t'Àgbàlá Gabriel, ẹ gbé mú sọ t'Àgbàlá Gabriel, nígbà yẹn ẹ ti rí kéèyàn kankan dá géèmù, ṣé kò mọ gbogbo tó ń sọ ni? T'Àgbàlá Gabriel ọba gbọ́ sáwọn èèyàn mọ fún lésì ni, ṣé wọ́n dráàgì yín tó Àgbàlá Gabriel? Wọ́n lè dráàgì yín tó. Ṣùgbọ́n tó pé even though mo ti rẹ́ni tó pe Àgbàlá Gabriel àwọn fẹ́ wá kí wọn lásán, wọ́n tó wá jẹ́ pé lórí ọ̀rọ̀ gbà àti gbà ni àwọn PS wọn, wọ́n tó wá jẹ́ pé lórí ọ̀rọ̀ lágbájá àwọn interest ibẹ̀. Ọlọ́run ti parí ẹ̀, ṣé kò ti finish? Ẹ wo Muyideen gangan fúnra rẹ̀ tó play smart, tó sì sọ̀rọ̀, ẹ rí pé bí ṣe ń sọ̀rọ̀ ni wọ́n hate ẹ̀ sí, torí pé wọ́n ti rí pé Àgbàlá Gabriel tó jẹ́ opponent ẹ̀ kò sọ̀rọ̀. Muyideen ni sọ̀rọ̀, Muyideen ni wọ́n á máa mú tí wọ́n máa fi ṣe market, Muyideen ni wọ́n á máa fi tajà lọ. So tí Muyideen bá gbọ́n, tó bá fàgọ̀ kún ọgbọ́n, bí kéèsì yẹn ìṣẹ̀lẹ̀ tí wọ́n dá ariwo gbọ́ngbọ́ngbọ́n tí ó ṣẹ̀ṣẹ̀ mọ́ lọ bá ẹnìkan ẹjọ́ dowó ẹ̀gbọ́n mi kan kìnní kan ẹ bá ń bẹ lágbájá ẹ bá ń ṣe gbàgbọ́n tọkàn fọ́ lẹ́rán tí ó sọ̀rọ̀, wàhálà àwọn ọmọ wa kì í tí wọ́n fi tún ṣe lóore. Ṣùgbọ́n gbogbo pé kọ́ mọ́ sọ̀rọ̀ báyìí, ọ̀rọ̀ yóò mọ̀ jáde wò lórí social media tájọ wà. Wàhálà tẹ́ ìbàdàn social media mọ̀ ní tó ń jẹ́ social media nìyẹn. So Alhaji Oríyọmí Hamzat, I begging you, mo bẹ̀yìn gan, ẹ lọ wá sùúrù mi tó pọ̀ sí, ẹ lọ gbé sùúrù mi, ẹ lọ ṣe sùúrù dáadáa, especially lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel, Muyideen, anything tẹ́ni fans bá sọ, anything tí followers bá sọ, ẹ má listen sí mọ́. Iṣẹ́ pọ̀ wájú yín gan, tọ́lọ́run rán yín, ẹ bá jíṣẹ́ yín lọ. Àgbàlá Gabriel gẹ́gẹ́ mọ̀ pé iṣẹ́ pọ̀ wájú òun, tọ́lọ́run rán òun kọjá sẹ́ ti Muyideen. Ẹ kò ti face channel ẹ̀ òun bá lọ, because I mean abandon project tó ń ṣe é bọ̀ tó dẹ̀ fẹ́ face, including ìwọ tó ń gbọ́ mi. So tó bá ti ń ríra rẹ ní rí pé o fẹ́ fọ̀kọ́ mọ́ yóò yá. Àìlámojúkú ò ní máa jẹ́rù wèrè ọ̀pọ̀. Nígbà wèrè bá rí yìí tó mú torí yìí tó mú, ṣùgbọ́n tó bá ń lámojúkú ó máa ń yá èèyàn, ó máa ń jẹ́ kó yá èèyàn láti tètè débi tó ń lọ. Mo kéré sẹ́ni tó lè gbà yẹn mọ̀ràn, bọ́tẹ́ bá lè mú lọ ìsókè. Ọlọ́run máa bá ń sọ yìí o, Ọlọ́run bá mi ṣàánú yín. Má jẹ́ tẹnu gbó bí ọwọ́, má jẹ́ fẹsẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ fẹnu kọ, atẹ́sí atẹnu, má jẹ́ fi kankan kọ. Ǹjẹ́ gbòǹgbò ọ̀nà kọ́ni lẹ́sẹ̀ àyàdá, ìtàkùn kọ́ni lọ́rùn ayọ̀bẹ, báyé bá kọ́ni lẹ́sẹ̀ ọ̀ka ti ṣe máa lọ. Gbogbo ayé ò ní kọ́ yín lẹ́sẹ̀, àtẹ̀yìn olólùfẹ́ Àtìbà àtẹ̀mí gangan fúnra ara mi, àní fẹnu kọ, àní tẹnu gbó bí ọwọ́. Alhaji Oríyọmí nìyẹn. Bọ̀dá Muyideen, àtẹ̀yìn followers Bọ̀dá Muyideen, àtẹ̀yìn opponent Bọ̀dá Muyideen, ẹ jẹ́ wá nǹkan míì ṣe. Ẹ jẹ́ sáré kọ́kọ́ fi nǹkan méjì kan hàn yín tẹ́ fi gbọ́dọ̀ wá nǹkan míì ṣe yàtọ̀ sọ̀rọ̀ Bọ̀dá Muyideen. Ẹ kúrò ńbẹ̀, ẹ bọ́ bò mí, ẹ sáré wo fídíò yìí. Bí ọ̀rọ̀ Bọ̀dá Muyideen àti bàbá Àgbàlá Gabriel, Ọlọ́run má jẹ́ ká rógun alákòóbá, ó lọ̀rọ̀ ti Muyideen. Ṣé kí ibo ni ká ti sọ pé Muyideen ti fara gbọ̀fà? Ṣé láti ogun ìdílé wọn ni? Àbí ogun ìdílé ti ìyá, àbí ti bàbá, àbí ti ilé ìyàwó ẹ̀ tó fẹ́, àbí ogun tó ń bá òun gangan jà, àbí ìwà tí Muyideen ti wù kó tó di wípé Ọlọ́run sọ pé kí ó rí bàbá Àgbàlá Gabriel tí wọ́n fi ràn lọ́wọ́, àbí ìwà tó tún ti ń wù nínú chọ́ọ̀chì fún àwọn èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní Muyideen ti ṣe nǹkan fún tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn náà dẹ̀ fi ń gégùn ní tó jẹ́ pé mẹ́rin tèmi gan mọ̀ nípa ẹ̀ tó dẹ̀ ṣojú mi. Ọjọ́ kan bàbá kan ra chájà lọ́wọ́ ẹ̀, chájà 1005, bàbá yẹn dẹ̀ sọ fún pé kó bá wọn
test charger yẹn pé so charge Muyideen dẹ̀ bá wọn check ó wọnú ṣọ́ọ̀pù ó ti bọ́ná ó yọ fún wọn padà Muyideen sọ pé ó ti ṣiṣẹ́ ṣe bẹ́ẹ̀ tó bá fẹ́ rajà ó máa ṣó rẹ̀ hàn wípé àkànwò nǹkan tí wọ́n ṣe ó ń charge o Muyideen fún bàbá yẹn charger bàbá yẹn délé bàbá yẹn ti fóònù yẹn bọ́ná ó dà pé charger yẹn ò ṣiṣẹ́ ìgbà tí bàbá yẹn mú charger yẹn wá fún pé nǹkan tó tà fún mi ò ṣiṣẹ́ Muyideen ní láti sọ fún bàbá yẹn pé ó ti bàjẹ́ ni kò kan òun bàbá yẹn sọ pé òun struggle tó ń fi owó yẹn ni kó fóònù ní charger òun next tí Muyideen máa ṣe fún bàbá yẹn nígbà tí Muyideen kúrò wájú bàbá yẹn bàbá yẹn wá fà padà pé àwọn ò ní gbà ipò máa fún àwọn ní owó charger wọn Jésù Kristi mo fi ṣẹlẹ́rìí Muyideen dẹ̀ ya aṣọ mọ́ bàbá yẹn lọ́rùn bùdá Muyideen ya ṣòkòtò mọ́ wọn lọ́rùn bàbá yẹn ní ha ó dẹ̀ sọ mí dalákìsà bàbá yẹn ní ó dẹ̀ gbaṣọ lára àwọn bàbá yẹn ní ó rìn òkàn ayé ẹ̀ ni ó ráre kan ayé ẹ̀ bàbá yẹn dẹ̀ fún lépè tí gbogbo adé ń bẹ bàbá yẹn pé bàbá ẹ jọ̀ọ́ ẹ má bínú wọ́n ní láti lọ fún bàbá yẹn láṣọ ṣé kí n sọ para bàbá yẹn ló ti gba ọfà abẹ́ni tó ti fóònù bọ inú sọ́kẹ̀tì ẹ níwájú ta ṣọ́ọ̀pù tó plọ́ọ̀gì fóònù tí kò mọ̀ wípé òun gba owó nínú ṣọ́ọ̀pù ni because tó bá tan generator nínú church inú ṣọ́ọ̀pù ẹ ó máa hàn bẹ́ẹ̀ tó dẹ̀ fi ń ṣe charging fáwọn èèyàn bùdá Muyideen dẹ̀ já chájà woman yẹn yamayama wọ́n dẹ̀ mú chájà yẹn wọ́n dẹ̀ já wípé ṣé baba ńlá kú ẹni yẹn ló ń bá wọn rè epo ni ṣé kí n sọ pé tí woman yẹn fún ẹ ni ló já yín báyìí àbí ti ya arúgbó tíyà yẹn ń gbé ṣíà lọ tí wọ́n fẹ́ gbé ṣíà kalẹ̀ kí wọ́n to ṣíà tẹ́ẹ̀dẹ̀ mú ṣíà tẹ́yìn gbé bọ̀ tẹ́ẹ̀ fi ti màmá yẹn dànù tíyà yẹn ní sóòrí ìrànní tẹ́ẹ̀ sọ fún màmá yẹn pé ojú wọn ló fọ́ nẹ́ẹ̀sì tẹ́ẹ̀ máa ṣe ẹ̀fọ́ etí màmá yẹn àgbàlagbà ṣé kí n sọ pé ìpèyà yẹn ní já yín àbí tẹni tẹ́ẹ̀ fi petrol fọ ẹnu charging rẹ̀ orí ibi ọ̀dọ̀ bùdá Muyideen mo ti mọ̀ pé tán bá fẹ́ charge fóònù tó máa tètè fast wọ́n máa fi petrol fọ ẹnu charging point yẹn tán bá ti wá plug ẹ̀ fóònù máa sáré fún ní òdì ọ̀dà dé tẹ́ bá fẹ́ charge fóònù yín tí yẹn ti sáré já báyìí fóònù yín ẹ ti máa mọ̀ kó ti wọ ẹ̀rọ ó ti bàjẹ́ sọ́dọ̀ àwọn tẹ́ wù ẹ̀yìn fún ní kí n sọ pé ti fara gbọ́ fà ní àbí ìpè bàbá ìtẹ̀wá parọ́ mọ́ tẹ̀wá sọ wípé bàbá yẹn ń báyàwó yín sùn àdàbí tó bá jẹ́ pé ìpè Adémọ́lá Amúsàn kò bá kọ́ǹfàmù yòókù pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ń sọ àti àwọn nǹkan tẹ́ ń hun mọ́ bàbá yìí ìpè wọn máa jà fún yín ìpè wọn máa jà ìṣẹ̀dá wọn dẹ̀ máa dà fún yín àdàbí tó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn tó wà ní kọ̀kọ̀ tí wọ́n ń tu petrol sí inú iná yẹn tí wọ́n fi ń sọ pé kó máa rú tí wọ́n ń tì yín lẹ́yìn mo mọ̀ pé tó bá yá wọ́n máa padà lẹ́yìn yín àṣírí ó dẹ̀ máa tú àyàfi tó bá jẹ́ pé ìpè bàbá yẹn kò kọ̀ǹfàmù yòókù. mo kí gbogbo èèyàn ọmọ Nàìjíríà ó yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel ẹ̀yin ni mo wá bá ẹ̀yin ni mo wá bẹ̀ ọ́ ẹ bá ń bí Àgbàlá Gabriel ẹ bá ń bẹ̀ oore ni wọ́n ṣe mí mo sì dúpẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ń sọ gbogbo ẹ̀yin tẹ́ ń dáwó fún mi kúkú mọ̀ mí Àgbàlá Gabriel lẹ́mọ̀ nígbà tẹ́ dáwó fún mi nígbà tó mú mi jáde síta ẹ ṣé mo dúpẹ́ o àti ilé àti ṣọ́ọ̀bù àtọjà tí wọ́n rà síbẹ̀ àti ìyàwó tá a fẹ́ síbẹ̀ àtàsọ́run wọn tí wọ́n láwọn bọ́ sí mi lọ́rùn ní kọ̀ọ̀kan mo yọ̀ǹda gbogbo ẹ̀ pátápátá mo yọ̀ǹda gbogbo lọ́wọ́ Àgbàlá Gabriel mo dúpẹ́ wọ́n ṣe dáadáa fún mi o ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ má ṣe pé fún mi mọ́ o èmi àti Àgbàlá Gabriel ẹ fi wálẹ̀ fọlọ́ ìfọlọ́ ló dá mi ló sì dá Àgbàlá Gabriel tó bá yẹ pé mo ṣàìdá ó sì yé mi ó yí Àgbàlá Gabriel ó sì yé mi ọjọ́ yé wa ọjọ́ yé wa èmi ò léèyàn tí ó jà fún mi lórí social media mi ò sì láwọn tí ó bá mi ṣépè mo mọ̀ pé mi ò lẹ́nìkan ṣùgbọ́n mo lọ́lọ́ Àgbàlá Gabriel mo dúpẹ́ lọ́wọ́ yìí ẹ ṣé gan ni o mo dúpẹ́ o ẹ ṣé gan Àgbàlá Gabriel ṣe dáadáa ẹ ṣe dáadáa nínú ayé mi àwọn tó ń gbìjà wọn tí wọ́n ṣùgbọ́n àwọn tó ń gbìjà wọn tí wọ́n sọ ilé tí wọ́n sọ tọ̀hún àwọn ni mo sọ ilé fún o mo wá dúró lórí ilẹ̀ tí màá wọ̀sùn tó bá jẹ́ pé ẹnìkan ló pè mí
láàrin mi àtọ́lọ́ ó pè mí pé ìwọ Muyideen tó pè mí pé ìwọ Muyideen jẹ́ á mú Àgbàlá Gabriel wálẹ̀ tàbí èèyàn kan wà ní kọ̀rọ̀ bí ká ó rán mi sí Àgbàlá Gabriel pé lọ ṣe bẹ́ẹ̀ lọ ṣe báyìí orí ilẹ̀ tí mo dúró sí kó má gbé mi kó má ṣe dáadáa fún mi. ẹ ti rí ó ti yẹ kẹ́ ẹ mọ̀ wípé Ọlọ́run ní nǹkan kan ṣe nínú ayé bọ̀dá Muyideen kọjá pé kọjá pọ̀rọ̀ yẹn lè fẹ́ jókòó lé lórí ìní nìyẹn. Secondly, whoever tó bá fẹ́ ran bọ̀dá Muyideen lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. ẹni tí ò bá dẹ̀ ní tó fẹ́ ṣe fún wọn kọ́ mọ̀ fẹ́nu yẹpẹrẹ wọn mọ́ ẹ jẹ́ wọn bá ti wọn lọ. mo dẹ̀ rọ bọ̀dá Muyideen náà tó bá yẹ pé wọ́n láǹfààní àbẹ́yìn tẹ́ ẹ bá súnmọ́ wọn gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá wọn kí tẹ́ ẹ fẹ́ fọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ interview wọn tẹ́ ẹ fẹ́ kàn fi boost page yín àìmọye tó ti lọ sí TikTok lórúkọ Muyideen tó kàn sí gangan Muyideen Àgbàlá Gabriel àìmọye tó ti sí tí èsì ṣe Muyideen ló ní. That is ọjà tó bá ń tà lára yé máa ń kówó lé. gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ ṣe interview sọnù ẹ kàn kó bá bọ̀ dànù ni ẹ sì ń jẹ́ wọ́n máa fẹnu kọ. mo kàn rọ gbogbo ẹni tó bá fẹ́ ṣàánú wọn ẹ kọ́kọ́ tún wọn tò kẹ́ tó ṣe nǹkan fún wọn. ẹ kọ́kọ́ ṣe tó yẹ kẹ́ ẹ ṣe nínú ayé wọn ẹ change àwọn nǹkan kan bó ẹjọ́dọ̀ wọ́n sọ̀rọ̀ yẹn pé Àgbàlá Gabriel pé wọ́n kàn sóore fún ni wọn ò kọ́kọ́ yanjú ogun tí ń jà náà làwọn fẹ́ yanjú tí wọ́n fi mú ọ̀dọ̀ ogun tí ń jà náà wọ́n fẹ́ yanjú tí wọ́n fi fọrẹ́ náà ṣùgbọ́n yóò ní ronú lọ bẹ̀ torí pọ́ọ́rẹ́ kọ́ ni wọ́n lè gbélé ìpele wò wọ́n sàn ẹnikẹ́ni kan sọ pé wọ́n ta tẹ́tẹ́ wọn ò ta tẹ́tẹ́ so whoever tọ́lọ́run bá rán sí wọn tàbí tó bá mọ̀ pé òun fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run látara wọn ẹ jẹ́ kán ṣe é ẹni pé náà ti ń sunkún báwọn èèyàn ń ṣépè láwọn ẹ má ṣépèlé wọn mọ́ ẹ jọ mo bẹ̀ yín ẹ jẹ́ ká gbà pé èèyàn ni bọ̀dá Muyideen ẹ jẹ́ ká gbà pé Ọlọ́run ló dá wọn ẹ jẹ́ ká gbà pé bọ́lọ́run ṣe kádàrá ìní wọ́n rìnrìn àjò ayé wọn ẹ jẹ́ káwa náà wá mọ̀ pé ẹni ìjà ò bá bá ló máa ń pèrè lọ́kùnrin tọ́rọ̀ bá dé bá ọlọ́gbọ́n ó lè sọ́dọ̀mù gọ́ ẹ imagine wọ́n gbé nìkan lọ kóòtù ní òní wọ́n ládájọ́ ní kó sọ pé mo jẹ̀bi pẹ̀lú àlàyé ṣùgbọ́n síjú àánú wò mí wọ́n ní lọ́sọdẹ̀rọ ẹ̀wọ̀n tẹ́lẹ̀ mi sọ pé mi ò jẹ̀bi pẹ̀lú àlàyé ẹni tó sọ pé mi ò jẹ̀bi pẹ̀lú àlàyé o mọ̀ pé òun jẹ̀bi o ọ wá ní mi ò jẹ̀bi pẹ̀lú àlàyé wọ́n á postpone ẹjọ́ ó lè gbàdé wa máa jẹ́jọ́ tí wọ́n nìkan gbà béèlì láti sílùú tá a wà orílẹ̀-èdè tá a wà àìmọye àjẹbí mọ́gbà tí ń kógun jáde àìmọye àjẹbí mọ́mọ́ tí bọ́rọ̀ jẹ́ ẹ jẹ́ ká fi bọ̀dá Muyideen lẹ̀ ẹ jẹ́ ká bọ́ sórí nǹkan míì ẹ jọ gbogbo ẹ̀yin blogger sọnù gbogbo ẹ̀yin global blogger bí wọ́n ń pè yín gidi àtẹ̀yìn blogger kẹ̀kan tó pé tọ́rọ̀ bá ti délé báyìí lẹ̀ mọ́ ń wá ẹ jọ tó lọ lọ́wọ́ ẹ já kó lórí ọ̀rọ̀ bọ̀dá Muyideen ẹ fàdúrà ràn wọ́n lọ́wọ́ kọ́ lọ́wọ́ tọ́ wọn sọ́nà ẹ fàdúrà ràn wọ́n lọ́wọ́ kọ́ lọ́wọ́ kọ́ wọn mọ̀ ṣe ẹ fàdúrà ràn wọ́n lọ́wọ́ kọ́ lọ́wọ́ yí wọn padà sí dáadáa kí wọ́n fi jẹ́ èrè jẹ fáwọn tó bí wọn gbogbo ẹni tó bá fẹ́ ràn wọ́n lọ́wọ́ lásìkò yìí kì í ṣe pé kẹ́ ẹ béèrè àkáǹtì nàmbà wọn kẹ́ ẹ kówó bẹ́ẹ̀ ẹ ta kẹ́ ẹ tọ́ kọ́mọ̀ bá dẹrùn rìndìn ẹ ṣiṣẹ́ tó bá yẹ kẹ́ ẹ ṣe lára wọn ọdún ní èmi náà mọ̀ pé gbogbo tí wọ́n gbà kọjá yìí wàláì wọ́n lọ lẹ́sìn ni wọ́n lọ kẹ́kọ̀ọ́ ni àwọn kẹ́kọ̀ọ́ kún gbọ́dọ̀ ti máa change nínú ìgbésí ayé wọn ṣùgbọ́n ẹ notice ẹ dáadáa tó bá ṣe pé wọ́n ń ta ẹnu jẹ àwọn kankan tí wọ́n mọ̀ pé lè affect ọjọ́ iwájú wọn ẹ wọ́n náà kẹ́ monitor wọn kan ó stop ẹ tó bá ṣe pé wọ́n ti ẹnu jẹ àwọn kankan tó lè affect wọn ẹ stop ẹ wọ́n náà kẹ́ bá wọn stop ẹ tó di pé máa assist wọn
tó bá ṣe pé wọ́n ń tọwọ́ ṣe àwọn nǹkan kan tó lè affect wọn, ẹ wọ́n náà kẹ́ ẹ kọ́kọ́ ṣiṣẹ́ tọ̀. Èèyàn máa ń wúgi ọ̀tẹ̀ kó tó gbégi ìfẹ́ ni. Ẹ tún wọn ṣe kẹ́ ẹ tó ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe wọn. Ẹ lọ bẹ Àgbàlá Gabriel, ẹ lọ wá rẹ̀ pọ̀, ẹ lọ ṣègbè, ẹ lọ ṣàwo. Ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ mọ̀ wọ́n, ẹ bá wọn sọ̀rọ̀ kán dákẹ́ ọ̀rọ̀ sísọ. Gbogbo ẹ̀yin oní interview sọnù, ẹ má interview ẹlòmíì, ẹ má interview wọn mọ́, ẹ gbọ́rọ̀ lọ bòmíì, ẹ gbọ́rọ̀ kú lórí wọn. Ẹni bá fẹ́ assist wọn kó wá wọn kan kó assist wọn, bọ̀tọ̀ ọ̀nà tí wọ́n lè gbà tí wọ́n fi lè assist wọn nìyẹn. Tẹ́ ẹ bá ṣe tó yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ fi assist wọn, ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀rọ̀ yóò tún padà síbi tó ti ń bọ̀. So mo rọ gbogbo ẹ̀yin followers Oríyọmí, ẹ̀yin followers Àgbàlá Gabriel, ẹ̀yin followers Bọ̀dá Muyideen, ẹ rí i pé ẹnu pé gbà. Aláàjì náà sọ bẹ́ẹ̀. Wọ́n ní kò sẹ́ni tí ó sẹ́nu méjì lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àwọn èèyàn sẹ́nu 10 ajé. Ṣùgbọ́n èmi mi kúrò lórí tí mò ń sọ láti dé wá tọrọ ìtìsẹ́lẹ̀. Kì í ṣe pé mo gbọ́n jù yín lọ, but psychologically màá wo bí èèyàn ṣe rí kí n tó sọ̀rọ̀ nípa ẹ̀. Because ẹni tí ò fẹ́ kó yóò ṣe kò ní fẹ́ kọ́ ọmọ kú, kò ní fẹ́ kọ́ ọmọ kú. So mo rọ gbogbo ẹ̀yin followers àwọn mẹ́tẹ̀ẹ̀ta, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má dàkún mọ́. Tẹ́ ẹ bá lè parí ẹ̀, ẹ má dàkún mọ́. Lórí láìfù Aláàjì wa sọ pé sọyẹ kálàjì ọ sọ pé Muyideen wa ní pé kìnnì kan ní pé ẹ bọ́ sórí ọ̀rọ̀ mi. A ti sìn wọ́n débi tó lápẹẹrẹ. Ó máa ń dà tí nǹkan bá ṣẹlẹ̀ ká jọ dúró tira wa. Àti dúró ti ẹ sọ ní ìsìn sójú kankan náà gbogbo wa lọ. Sójú kankan náà gbogbo wa lọ. Àìmọye tó tún lọ wú ọ̀rọ̀ tó ti kú tí tó lọ wú jáde pa Àgbàlá Gabriel nígbà wọn ní ti Muyideen. Mo ti ẹ̀ láwọn kan tí wọ́n láwọn ọmọ ìyá àbèjì ọmọ aráyé kì, ọmọ aráyé lè, àwọn ọmọ rẹ̀ kì, àwọn gbọ́n kankan. Wọ́n wá fi mú fílẹ̀. Ṣé ẹ̀ ní sẹ́ni ẹ̀yin aláyé bàjẹ́ yìí? Kí lẹ̀ ń wá kì gan? Kí lẹ̀ sọnù? Lágbájá tó ṣe kinní kan fún tàmọ̀dò tó ṣe nígbà bá yẹ mọ̀ pé wọ́n háàkì àkáǹtì yìí, bí wọn ò sì ní háàkì ọ̀nà wúlẹ̀ gbà kó followers jọ. Ọ̀rọ̀ yín sú mi o, ọ̀rọ̀ yín ti sú mi gan. Ẹ̀yin onílàákàyè ni mò ń bá wí, ẹ̀yin ni kẹ́ ẹ gbọ́ mi yé o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ bẹ̀ àwọn èèyàn kan túwọ́ lórí ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta kan fi wọ́n lẹ̀ fún wájú Ọlọ́run. Gbogbo bí kálukú náà ti kọsẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ kọ́ lọ́wọ́ ṣàforíjì fún wa, kọ́ mọ̀jà tẹnugbó bí ọwọ́, kọ́ jọ ẹlẹ́jọ́ ntẹ́nu mi ò fi dúró rí ju ẹlẹ́jọ́ lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkẹ́ àmọ́ tàǹstẹ́ẹ̀nì tó lò láyé ni. Àlàáfíà.